Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi. Ó ga pọ̀ o. Hey, this love na wá o. Ṣáwọn aláìgbọràn ṣé wọn kì í gbọ́ pé Naomi ti padà sáàfin? Wọ́n máa ń gbọ́ tán sọ nínú screen pé wọ́n ní Naomi ti lọ tipẹ́tipẹ́tipẹ́ pé ẹ̀yin bloggers ẹ máa ń parọ́ ẹ̀. Naomi wo ẹni máa sọ bẹ́ẹ̀ náà ẹ má máa sọ bẹ́ẹ̀. Naomi bí báwo? Kábíyèsí ò fẹ́ Naomi. Naomi ti lọ, ó ti lọ. Àwọn túláàsì tó wà láàfin, ṣáwọn yẹn lẹ fẹ́ kó pa kábíyèsí? Àbí torí ìkà ni gbogbo yín. Ẹ̀yin tẹ̀ sọ pé Naomi ti lọ tipẹ́tipẹ́. Naomi kí ló dé tí gbogbo yín hate Naomi? Ẹ fẹ́ pa kábíyèsí. Yes, àwọn abínú ẹni. Ẹ fẹ́ pa kábíyèsí. Ẹ lè rí pa. Kábíyèsí yẹn, ó ti yan àyàn mẹ́wàá látọ̀run. Nǹkan tó wọ́n ní ẹni tọ́lọ́run ti dá kò sí ẹni tó lè bíwó. Kò sẹ́ni tó lè bàjẹ́, kò sẹ́ni tó lè fi ara wé. Bẹ́ẹ̀ ni. Kí lẹ̀ ń sọ yìí? Ẹni tọ́lọ́run dá kò ṣe farawé. Bẹ́ẹ̀ ni bọ́n ṣe sọ nìyẹn. Kí ló dé? Ó ní ń sìn. Ibi tí kábíyèsí nífẹ̀ẹ́ Naomi tó. Tí kábíyèsí bá sọ̀rọ̀ òdì sí Naomi, kẹ́ mọ̀ pé àwọn àparùtù, àwọn oníṣẹ́ ibi, àwọn náà lọ ń kó sí kábíyèsí, náà ń ṣe gbogbo kàyámàtà àbí kí náà ń pè. Àwọn òògùn tó ń ṣe káàkiri kó lè mú kábíyèsí. Sunny Adé ó ní òògùn ọ̀ràn wá o, ẹ má wulẹ̀ sáré ká. Òògùn ọ̀ràn kábíyèsí, òògùn òde ẹran Naomi. Òògùn ọ̀ràn àwọn ọmọ ẹ̀ kan ń sáré rẹ̀. Ẹ bá sáré mọ́tò, ẹ kọlu òpó wáyà. Tógo bá ń jẹ tọ́lọ́run. Kí ló dé? Wọ́n ò jẹ́ kí Naomi gbádùn láàfin. Wọ́n ò jẹ́ kí kábíyèsí gbádùn. Ṣáánú kábíyèsí ò ń ṣe yín. Torí despite pé kábíyèsí lé wọn àwọn oníṣẹ́ ibi, wọ́n láwọn ò lọ. Pé àfi tọ́wọ́ wọn bá tẹ ìkúdà. Ọwọ́ wọn ò dẹ̀ ní. Wọ́n máa nàga. Ọwọ́ wọn ò ní ever. Wọn ò lè bá. Ibi tí kábíyèsí tó nífẹ̀ẹ́ Naomi dé. Kábíyèsí yìí sọ sà pé òun mọ nǹkan tó ń ṣe. Kó mọ nǹkan tó ń ṣe tó fi lọ fẹ́ ìyàwó kìíní, ìyàwó kejì, ìyàwó kẹta. Kí ló dé? Títí tó fi dórí mẹ́fà. Tí ò bá jẹ́ títí láyọ̀ pé Ọlọ́run rí lè fẹ́ kí kábíyèsí má lọ tún kó sínú tàkúté. Ìyẹn gan ni bá pa pátápátá. Ètò Ọlọ́run wá kó sí, ó tan mọ̀nàmọ́ná. Ó tan fún kábíyèsí pé kábíyèsí má bàa kó sínú kòtò. Ó lé yẹn lọ tèfètèfè. Ìyẹn máa gbóná gidi gan. Pupa là ń tà, kò kúkú fine náà. Bẹ́ẹ̀ torí kàyámàtà tí wọ́n ń ṣe. Tọ́ bá ń bọ̀ nílé ọkọ, wọ́n ti mú òògùn dání. Tọ́ bá ń bọ̀ nílé kábíyèsí, wọ́n ti mú òògùn dání. Kí ló dé? Torí ẹ̀ lọ́lọ́run ṣe ń disappoint yín. Àfi Naomi nìkan ló mọ̀. Àyàfi Elizabeth yẹn kedere. Ìyẹn ò tiẹ̀ mọ̀ wọ́n rẹ̀. Tí ìyẹn bá mọ̀ wọ́n rẹ̀, ó yẹ kó máa sá fún gbogbo àwọn oníṣẹ́ èṣù tó wà láàfin. A máa ń rí wọn nù sí pé wọ́n máa fara rò wọ́n. Ó máa fara ṣé àwọn pípì ọ̀tá ni wọ́n. Wọ́n kàn fojú jọ rẹ̀ ṣùgbọ́n ọ̀tá ni wọ́n. Sí wọ̀nyí wọ́n máa ń lérí. Àjẹ́ tí wọ́n máa ń lérí lọ́sàn-án gan. Wọ́n máa ń proud pé àjẹ́ ni wọ́n. Ẹ rí i pé ṣé àwọn èèyàn náà máa gbàdúrà pé kó jókòó sí ààfin kábíyèsí. Ìgbà tí kábíyèsí gan ò bá ti èèyàn jẹ́, ó di dandan wọn ò lè bá ti ẹ̀ jẹ́. Naomi ò bá ti èèyàn jẹ́, ó di dandan wọn ò lè bá ti Naomi jẹ́. Naomi ò pọ̀ ọmọ ọlọ́mọ jẹ, ó di dandan wọn ò lè rí ti Naomi náà pa jẹ. Tógo bá ń jẹ́ ti Ọlọ́run Olódùmarè lókè lágbára ẹ̀jẹ̀ Jésù. Kí ló dé? A gbọ́ pé kábíyèsí ojoojúmọ́ orin ó ti di national item fún Naomi. Kàyìn ìbàjẹ́ ibi tó ń ṣe dé. Naomi ti dáhùn bí ajé oníyà. Mò ń lọ. Kábíyèsí ní ipò ọmọ yìí. Kí ló ń lọ? Níbo ló ń lọ? Òun padà sákúrẹ́ gbogbo náà rẹ́dẹ̀rẹ́dẹ́ tó ń rí láàfin. Òun ò lè fara mọ́. Òun ò ṣe òun mọ̀. Kábíyèsí ní má worry. Ṣáà dúró. Ẹ̀yin onísùúrù lọ́lọ́run wà. Má worry. Títí tó ti fẹ́ pé Naomi lẹ́mi, títí tó fi pa àwa náà lẹ́mi. Má worry. Àṣé níbi tá kábíyèsí dì sí. Naomi sọ pé kí ni? Kábíyèsí kò sí nǹkan tó lè mọ̀ ṣe. Òun máa lọ náà. Òun máa kúrò bẹ́ẹ̀. Wọ́n ní ṣé kí ni yàbí nǹkan mi? Ohun tí táwọn kidnappers tó wọ́n make attempt láti kidnap àwọn méjèèjì. Tí Naomi fẹ́ jáde lẹ́nu ọjọ́ mẹ́ta.
tó ń polówó pé láyéláyé, tó ń jẹ́rìí sí agbára Ọlọ́run, ó ń jẹ́rìí sí ìfẹ́ tí kábíyèsí ní sóun, ó lágbára. Pé òun ṣẹ̀ mọ̀ pé kábíyèsí ìfẹ́ ìjìnlẹ̀ ni kábíyèsí ní sóun. Àfi kóun wá ní sùúrù. Tóun bá ti ní sùúrù, ó yìí máa jẹ nǹkan tí ó máa jèrè. Ire ni Naomi máa jẹ nílé kábíyèsí tógo bá ń jẹ́ ti Ọlọ́run Olódùmarè lókè. Bẹ́ẹ̀ ni, ojú kì í ti aládùúrà lágbára Ọlọ́run. Naomi á yege, ó máa yege. Inú ilé kábíyèsí ló máa ti tọ́ àwọn ẹ̀ lágbára ẹ̀jẹ̀ Jésù. Àwọn ọmọ ẹ̀ á yàn wọ́n á yanjú. Gbogbo àwọn tó ń sọ pé kí Naomi máa bọ̀, òun ni Naomi ò ní dé bá wọn. Gbogbo wọn máa parẹ́ ni. Afẹ́ni tó bá sọ wípé òun ti jáwọ́ nínú iṣẹ́ ibi, live and let live, káwọn àti Naomi kọ́jọ́ máa kọ́ ọmọ lùbọ́ láàfin. Ó tàn. Ṣùgbọ́n àìṣe yẹn, wọ́n máa rí iná kànga. Ara sán, atẹ́gùn afẹ́, ìjì á jà pẹ̀lú àwọn oníṣẹ́ ibi láàfin. Lágbára Kristi Jésù Olúwa wa. Àmín. Mo gbọ́ pé kábíyèsí, wọ́n nígbà tó ti sọ yẹn tán, wọ́n ní ó ya kábíyèsí lẹ́nu, ó ya everybody lẹ́nu pé ṣé pé Naomi lè sọ pé òun nífẹ̀ẹ́ kábíyèsí, àṣé kábíyèsí nífẹ̀ẹ́ òun tó yẹn pé òun ò lọ sí anywhere. Nǹkan tá bá máa gbà ló máa fún. Nǹkan tí wọ́n bá máa gbà ló máa fún. Ẹ rí i pé confession yẹn lágbára. Wọ́n ní inú kábíyèsí dùn. Not knowing pé kábíyèsí ti lọ sọ fún wọn ní high court, Ìkẹjà high court, pé kán banned Naomi láti kúrò láàfin. Pé wọ́n gbọ́dọ̀, tí wọ́n fẹ́ lọ rí ìyá ẹ̀ ní Àkúrẹ́, ó kàn lọ kí wọn. Pé ṣùgbọ́n ọjọ́ tó bá make attempt láti kúrò láàfin, pé ó máa rí nǹkan. Àwọn ìjọba wọ́n ti banned pé kò gbọ́dọ̀ kúrò láàfin. Wọ́n ní nǹkan tá a gbọ́ ní íńtánẹ́ẹ̀tì láti gbọ́. Àṣẹ gbọ́ ni wọ́n ní kábíyèsí pé àṣẹ ó ti lọ lé embargo yẹn láti court pé Naomi ò gbọ́dọ̀ kúrò láàfin. Ọjọ́ tó bá make attempt pé òun tó ń lọ láàfin, wọ́n ní kélé máa gbé o. Wọ́n ní ṣọ́rọ̀ yá àbí nǹkan mi kábíyèsí kẹ́bí mọ̀ pé ibi tí kábíyèsí tó nífẹ̀ẹ́ Naomi lọ títí. Ó ní tó bá lọ, ó ní nǹkan tó ń ṣe. Wọ́n ní Naomi máa sọ pé kábíyèsí, kí ló wá lè tó yẹn tẹ́ tó bá lọ sí fẹjọ́ mi sùn court. Ó ní Naomi, mi ì ṣe ní lọ fẹjọ́ ẹ̀ sùn. Wọ́n ṣe ní bá mi báǹdẹ pé ò gbọ́dọ̀ kúrò láàfin. Tó bá lọ kúrò láàfin pẹ́rẹ́ pé òun lọ, pé kò sí assurance pé tó bá lọ sí Àkúrẹ́ tó máa padà. Naomi jọ pé nǹkan tó ń ṣe yẹn ó yé òun. Nítorí ẹ̀ ló ń ṣe ní tọ́kàn bá òun dá sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀, nǹkan kò ní ṣe ẹ́. Lágbára Ọlọ́run. Èkùrọ́ lábẹ́ kó ẹ̀wà ní ààfin yẹn. Àjọ máa lò pẹ́pẹ́pẹ́pẹ́ ni. Wọ́n ní kì í ṣe kékeré o. Tẹ̀tì tó dẹ̀ kù, ó kù sọ́wọ́ kábíyèsí àti Ọlọ́run. Ọlọ́run mọṣẹ́ ẹni ṣe. Torí ọkàn mi ò ń tàn mí jẹ. Ọlọ́run wà kí ń tàn àwọn ọmọ ẹ̀ jẹ. Naomi, ó máa gbó, ó máa tọ́. Ó máa rí ikú kọjá bọ́ sínú ìyè ní ààfin yẹn tógo bá ń jẹ́ Jésù Kristi lókè. Bẹ́ẹ̀ ló ṣe rí. Ó ti rí bẹ́ẹ̀ lágbára ẹ̀jẹ̀ Jésù. Torí ilẹ̀ Ifẹ̀ yẹn, ilẹ̀ tí Naomi ti dúró lórí Kristi àpáta. Ilẹ̀ mìíràn yanrìn ni. Mo sọ pé wíwá tí Naomi máa wá sáàfin, òun àtàwọn ọmọ ogun ọ̀run ni. Naomi ò kàn rí ni. Ogun ọ̀run, àwọn áńgẹ́lì gbogbo wọn kún ààfin bíbà tó ń ba gbogbo agbára òkùnkùn jẹ́ káàkiri. Àwọn ẹlẹ́mìí òkùnkùn bí báwo. Kábíyèsí ó ti lọ táì Ògúnjàre dáhùn síbẹ̀ pé kó máa pa wọ́n lọ ìṣó, kó máa ṣe wọ́n ní ṣìkàṣìkà ìṣó. Ká má tí ì sọ ti Jésù Kristi, òun ni ti Naomi, torí ó ti gbé wọn síbẹ̀ jìbà tó ń ṣèrànṣẹ́ fún. Táwọn áńgẹ́lì tó ń ṣèrànṣẹ́ fún. Bíbélì sọ pé èmi ni Ọlọ́run. Báwa kò lè rí ni. Pé ṣùgbọ́n ó rí wa, ó mọ ohun gbogbo, sì lè ṣe ohun gbogbo. Kábíyèsí, Naomi, ó mọ nǹkan tó gbà. Báwo kò mọ nǹkan tó gbà ni. Ó ní máa bẹ́ẹ̀ tí gbogbo ìtàn wọn kàn try ni o. Wọn ò lè borí ẹ̀ lórúkọ Jésù Olúwa wa. Ẹ̀yin èèyàn mi, kì í máa ṣe kékeré nǹkan tí mo máa gbọ́ nìyẹn.
wọ́n ní kábíyèsí lọ ó lọ rìpọ́ọ̀tù fún Ìkẹjà High Court pé tí wọ́n bá rí Naomi Pẹ̀rẹ́ tó tún sọ pé òun fẹ́ kúrò láàfin pé àwọn gan kékeré máa gbé. Kábíyèsí ẹ ti wo àwọn olórí ẹ̀rí wọ́n ti tẹ́ àwọn oníṣẹ́ ibi wọ́n ti tẹ́ ẹ̀mí má máa ṣe wọ́n ṣìkàṣìkà ẹ̀yìn èèyàn mo ní kí n sọ fún wa jàre pé kẹ́tù gbọ́ sóyòyò eléyìí lágbára yẹn lè máa fi mọ̀ pé kábíyèsí ó wà lẹ́yìn Naomi gbígbé àti ẹ̀ láìkí gbogbo ètò tí ẹ ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta tó dúró tì wọ́n gbágbà wọ́n ó lọ àrẹ́sì wọ́n ó sì ẹ̀ dá kidnapping yìí ọlọ́run kan fi ṣe àpẹẹrẹ fún Naomi pé kẹ́tù wo ibi tí ìyanu tún fẹ́ ṣẹlẹ̀ Naomi kò dúró kò stand by alógun máa ṣẹ́ fún Naomi níbẹ̀ yẹn ó máa wá àwọn ọ̀tá ẹ̀ ò ní rí wọn mọ́ agbára Kristi ẹ̀yin èèyàn ẹ bá mi share kẹ́ bá mi like kẹ́dẹ́ máa fi ìtókù sí báwo náà ṣe ń sọ kẹ́ bá mi subscribe kẹ́ bá mi share kẹ́dẹ́ fi ìtókù sí comment section yìí ẹ̀sìn kan tí mo fẹ́ sọ nìyẹn comment section èyí náà fẹ́ tún láyé mi lórí àjọ ń sàsọyé pọ̀ ni ẹ ṣe bẹ̀ ṣe ń like wa ọlọ́run á nífẹ̀ẹ́ yín náà Jésù olúwa wa amen bye.